mo gé Kabaamọ jẹ lórí àjọṣe mi pẹ̀lú Apc-Ronkẹ Oshodi òkè ló sọ bẹ́ẹ̀. ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ tó bá jẹ ogún lọ lálọ ọgbọ̀n ní jẹbọ̀ nígbẹ̀yìn, àti pé àbámọ̀ kì í ṣáájú ọ̀rọ̀. ọ̀kan lára àwọn òṣèré tíátà ilẹ̀ wa, abilékọ tó rí rùmúrùmú tó sì gbajúmọ̀ dáadáa ní Ronkẹ Òjó, táwọn èèyàn mọ̀ sí Ronkẹ Oshodi òkè, ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun wà lára àwọn òṣèré tíátà tí wọ́n fọ́n sóde láti polongo ìbò nígbà tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC pàrọwà fáwọn ọmọ Nàìjíríà láti dìbò fáwọn pẹ̀lú ìrètí pé wọn yóò mú ìgbà ọ̀tun tó dára ju ti People's Democratic Party PDP wọlé. Àmọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú tó wáyé lóṣù kẹwàá ọdún 2022 lásìkò tí ìwọ́de gbígbóná jọjọ ń lọ lórílẹ̀‐èdè yìí, táwọn ọ̀dọ́ ń fẹ̀hónú hàn tako àwọn ọlọ́pàá SARS, ìyẹn ìwọ́de tí wọ́n pè ní EndSARS. ó ní gbogbo ohun tó ṣẹlẹ̀ lásìkò náà mú kóun soríkodò tóun sì gé Kabaamọ jẹ lórí àtìlẹ́yìn tóun ṣe ṣáájú fún APC. Ronkẹ sọ̀rọ̀ yìí lásìkò tó ń dáhùn ìbéèrè nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú oníròyìn orí ẹ̀rọ ayélujára Jídé Òǹwò láìpẹ́ yìí, èyí tó gbé apá kan rẹ̀ sórí ìkànnì Instagram rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 8 oṣù keje ọdún 2023 yìí. Obìnrin náà ní tòdodo níṣe ni APC já àwọn ọmọ Nàìjíríà kulẹ̀ dípò kí wọ́n mú wọn lọ sí ìpele gíga gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n ránu mọ́ lásìkò ìpolongo ìbò wọn, ìyẹn next level. ó ní lóòótọ́ ni wọ́n sanwó fáwọn onítíátà láti wá polongo ìbò fáwọn, bẹ́ẹ̀ owó tí wọ́n san ọ̀hún owó belenja, owó tí kò ju owó ìdákọ̀mú lásán ni, àti pé gbàrà tí ìṣẹ̀lẹ̀ ti EndSARS yẹn ti wáyé tó fi di pé rògbòdìyàn ṣẹlẹ̀ lógúnjọ́ oṣù kẹwàá ọ̀hún, àtìgbà náà lòun ti sọ̀rọ̀ ìtínú lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Ronkẹ ní èrò ọkàn mi ni pé APC máa mú Nàìjíríà lọ sí ìpele gíga, torí ẹ̀ tọkàntara ni mo fi ṣàtìlẹ́yìn fún wọn. mi ò tiẹ̀ wo ti owó rárá, èèlò lówó tí wọ́n san láti kàmpéènì, owó ìdákọ̀mú lásán ni, àmọ́ mi ò wo ìyẹn. gbogbo ìrètí àti èròǹgbà wa ni pé wọ́n máa tún Nàìjíríà ṣe. lóòótọ́ la mọ̀ pé àtúnṣe náà lè gbà ju ọdún 7 lọ, ó sì lè má rọrùn. àmọ́ nígbà tí wàhálà ìbọn yíyìn ní tóògèètì Lẹ́kì yẹn ṣẹlẹ̀, ó kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá mi o. ó bà mí lọ́kàn jẹ́ kọjá sísọ, ó bà mí nínú jẹ́ gidi ni. gómìnà wa ń sọ̀rọ̀ oríṣiríṣi mẹ́ta lẹ́ẹ̀kan náà papọ̀, nǹkan mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, kéèyàn máa purọ́ mẹ́ta papọ̀. hábà, irú rádaràda wo nìyẹn? họ́wù. ó dáa, wọ́n ní wọn ò yìnbọn pa ẹnikẹ́ni, ká tiẹ̀ gbà fún wọn bẹ́ẹ̀, ká gbà pé ẹyọ ẹnìkan ṣoṣo ni wọ́n pa. téèyàn kan péré bá kú, èèyàn bí 50 ni wọ́n pa yẹn. àwọn èèyàn tí olóògbé kan ṣoṣo yẹn ń bọ́, àwọn òbí ẹ̀, àwọn tẹ̀gbọ́n-tàbúrò ẹ̀, kó tó lè di pé gbogbo àwọn tí mo kà sílẹ̀ wọ̀nyẹn máa padà bọ̀ sípò wọn, ó lè gbà wọ́n tó ọdún 3, 4 tàbí 5 lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn. àbọ̀rọ̀ mi ò yé yín ni? ọ̀rọ̀ nípa ìmọ̀lára là ń sọ yìí o. yàtọ̀ síyẹn, ohun míì ni tàwọn tí wọ́n farapa lóríṣiríṣi. àwọn kan tí wọ́n dá lápá, tí wọ́n dá lẹ́sẹ̀, àwọn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ yọ ọta ìbọn tó há sí wọn lára. ẹ̀dẹ̀ ń pariwo pé ẹ ò pààyàn kankan níbi ìṣẹ̀lẹ̀ yẹn. ṣé ìyẹn bá làákàyè mu ṣá? ó bà mí lọ́kàn jẹ́ gidi o. ṣé ẹ rí i, lórí ìṣẹ̀lẹ̀ ti EndSARS yẹn nìkan ṣoṣo fúnra ẹ̀, ó jẹ́ kí n kábàámọ̀ pé mo ṣàtìlẹ́yìn fún wọn. mo kábàámọ̀ pé mo ṣàtìlẹ́yìn fún APC. báyìí ni Ronkẹ Oshodi òkè fi ìmọ̀lára rẹ̀ hàn. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.